tí ọmọ bá jábọ́ tó ṣèṣì jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ àtúnṣèṣì o ìyá ọmọ àmọ́ já ju ọmọ lẹ̀ yìí kò ṣèṣì náà là á pè é ó ṣèṣì náà là á pè é ẹ̀ka rẹ̀ láyé tí ọmọ bá ṣèṣì jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ kí ni àwọn àgbà sọ nípa rẹ̀ ìgbàgbọ́ Yorùbá kí ló rọ̀ mọ́ nípa rẹ̀ ẹ̀yin àgbà tá a ṣèwádìí lọ́dọ̀ yín ṣé ká wí o. wọ́n ní a máa ń ṣó o. torí wípé ẹ̀yin àgbà tẹ́ wà lákòdì ohun tá a bá ṣe lónìí tó bá kù díẹ̀ ká tó ajáwé oríjì ẹ foríjì wá wọ́n fọ̀rọ̀ wa jẹ wá o ẹ fi jẹ wá o bá jẹ̀kọ́ àdáríjẹwé ni o. ẹ̀yin àgbà tẹ́ wà lákòdì ẹ kú kàlẹ́ o lóde tòní. àwọn àgbà wọ́n jẹ́ kó yé wa wípé bí ọmọ bá ṣèṣì jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ tí ìyá tó bá ṣe àwọn ìgbésẹ̀ kan àti àwọn ìgbésẹ̀ kan ọmọ ọ̀hún ọkọ ò ní kú mọ́ ọ lórí tó bá sì jẹ́ wípé ọkùnrin ni aya ò ní kú mọ́ ọ lórí. Yorùbá pẹ̀lú ọgbọ́n. tó bá lè ṣe é bàbá olóyè àgùn. ọ̀gá mi. àrídìnnú bàbá rìndé òun tẹ́tí. òun tẹ́tí lẹ̀ etí là fi gbéyàwó ọ̀rọ̀ etí inú báyìí lè jò ó lò. ǹlẹ́. tí ìyá alábíamọ tí ọmọ jábọ́ lẹ́yìn rẹ̀ tó bá lè rọ́jú tó lè ṣe ó lè díẹ̀ o ṣùgbọ́n tó bá lè ṣe ẹlòmíì gan-an láwọn ènìyàn tí ẹ̀sìn àtọ̀húnrìn wá tó ti dùn lára wọ́n ní irú kí ni wọ́n à ń wí yìí ìgbàgbọ́ Yorùbá olóyè àgùn ọ̀gá mi ìgbàgbọ́ Yorùbá sọ wípé tí ọmọ bá jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ tí wọn ò bá ṣe àwọn nǹkan tó yẹ wọ́n ní ọkọ mẹ́ta lórí ọmọ gbósòbìnrin tó bá jẹ́ pé ọmọ obìnrin ni tó bá sì jẹ́ wípé ọkùnrin ló jábọ́ aya mẹ́ta ráyè mi lóde bàbá olóyè àgùn ọ̀gá mi ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ láàrin ìlú láwọn ìletò wọn ò dájọ́ ìyàwó sọ́nà tàbí kí ìyàwó wọlé a sì ń gbọ́ oríṣiríṣi. àìmọye ọjọ́ tí wọ́n ṣègbéyàwó tó jẹ́ pé jọ́nà ẹ̀ lọ́kọ àbáyá ló fòṣẹ́ lẹ́nu. abẹ́ ò ráyè lóde ọ̀kan nu. kì í ṣe gbogbo ẹ̀ náà lọ́fà. kì í ṣe o. kì í ṣe gbogbo ẹ̀ náà lógun ayé o. àwọn ayé ń bẹ bẹ́ẹ̀ ni èèyàn wà o. ogun àfọwọ́fà náà sì ń bẹ. ayé ni gbogbo etí tó ń gbọ́ wa ayé ni yín sà ayé ni yín o ayé lè àwa náà torí pé inú ayé náà la wà. níbẹ̀ lájọ wa. àwọn nǹkan wọ̀nyí la fẹ́ pẹ̀kẹ́lù àti ìjẹ́jọ́ là á ti ń bá kínní ọ̀hún bọ̀ wá. kí ni wàá ní nǹkan ọ̀hún tí wọ́n sọ wípé ìyá alábíamọ yóò ṣe tí ọmọ bá jábọ́ lẹ́yìn ìyá rẹ̀. gẹ́gẹ́ bí ìwádìí àwọn àgbà wọ́n jẹ́ kó di mímọ̀ fún wa wípé tí ọmọ bá jábọ́ yìí lẹ́yìn ìyá rẹ̀ tó bá jẹ́ wípé láàrin ọjà ló ti jábọ́ ló ṣèèṣì jábọ́ àbò olóyè àgùn. ọ̀gá mi mo wà pẹ̀lú rẹ̀ mo ń tẹ́tí. ṣe ìgbàgbé ìṣẹ̀lẹ̀ tá a fi gbá ètò àṣà àdáyébá lẹ́sẹ̀ ní ìjẹjọ́ pẹ̀lú bí ọmọ ṣe ṣèṣì jábọ́ lẹ́yìn obìnrin kan aláyọ̀ ọdún náà elétè màrùmàrù ó fọkọ sílẹ̀ kò tọ́jú ń rọ́ṣọmọ́yà káàkiri àdúgbò ló bá lọ yọjú ràn síbi ìjà tí wọ́n ń jà ládùúgbò kejì níbẹ̀ lásọ ti tú báyìí ni ọmọ ṣe jábọ́ o ìdí gan rèé tá a fi mú iṣẹ́ ìwádìí nípa ìṣẹ̀lẹ̀ yìí tá a fi mú pọ̀n omi ṣàṣègùn fún gbogbo àwọn ọmọ ìjáwé ìwádìí. ewé ajẹ́ o. gbogbo olúwo tó ń gbọ́ wa lórí ètò tòní akóbẹ̀rẹ̀ fún yín o. akóbẹ̀rẹ̀ fún yín o. gbogbo ẹ̀yin ìyá Ọ̀ṣun tó ń gbọ́ wa lórí ètò àṣà àdáyébá akóbẹ̀rẹ̀ fún yín o. Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè àyàn akéyín o. oore yèyé fọ̀sùn oore yèyé o. yèyé rere ní ìlú ọ̀gbọ̀rọ̀. ẹ mà kó dédé àsìkò yìí. akéyín àwọn àna mi nu akéyín. tó àwọn àgbà wọn jẹ́ kó di mímọ̀ wípé tó bá jẹ́ wípé láàrin ọjà ni irú ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. tó tí ìyá alábíamọ tó bá lè gbìyànjú tó bá lè ṣe ìgbésẹ̀ yìí. tó ọkọ ò ní kú mọ́ ọmọ bẹ́ẹ̀ lórí. bẹ́ẹ̀ láya ò sì ní kú mọ́ ọmọ bẹ́ẹ̀ lórí. bẹ́ẹ̀ ni aya ò sì ní kú mọ́ ọmọ bẹ́ẹ̀ lórí. ìgbésẹ̀ àkọ́kọ́ ni wípé. tọ ẹ tẹ́tí lẹ̀ o. gbogbo aṣọ tí ìyá alábíamọ wọ̀ fúnra rẹ̀ ni ó tu o. bẹ́ẹ̀ ni.
yóò tú gèlè yóò fi lélẹ̀ yóò bọ́ ẹ̀wù yóò fi lélẹ̀ bùbá ọ̀ràn rẹ̀ yóò fi lélẹ̀. èrò tóró tó bá sì jẹ́ pé síkẹ́ẹ̀tì náà ló wọ̀ ni yóò bọ́ lẹ̀ yóò bọ̀ o tó fi mú àwọ̀tẹ́lẹ̀ gbogbo ẹ̀ pátá yóò bọ́ bó ti wà láyé bó ti wá láyé lọ́dọ̀ Ọlọ́run Gólóńtó. gólóńtó. yóò wá máa sunkún yóò máa sunkún bíi tótó pẹ̀lú ìporamọ́lẹ̀ bẹ́ẹ̀ ni àbólóyè àgọ́. ọ̀gá mi ìṣó níwájú mo wà lẹ́yìn rẹ̀ ìṣó. aṣọ tó bọ́ kalẹ̀ yìí kò tún fi ara kàn án mọ́ bẹ́ẹ̀ ni kò tún fi ara kàn án mọ́ láéláé kò tún wọ aṣọ náà mọ́ bẹ́ẹ̀ ni sẹ́ẹ̀. wọ́n lọ kó aṣọ yìí sí oríta gẹ́gẹ́ bí ìwádìí nípa bí ọmọ bá jábọ́ lẹ́yìn obìnrin. ọ̀rọ̀ ló sọ. àwọn èrò ọjà àwọn obìnrin wọn ì fẹ́ kí àṣírí obìnrin tú síta ní gbangba wọ́n daṣọ ro wọ́n ràgàbò wọ́n daṣọ ro ni. wọ́n sì fún ní aṣọ míì ìgbésẹ̀ àkọ́kọ́ rèé tó bá lè ṣe é tọ̀. ṣe rí wípé ó nira láti ṣe. ọkàn nira láti ṣe níbẹ̀ yẹn bá fẹ́ kọ́ ọmọ òun tí ò fẹ́ kọ́ kó kú kí ìyàwó kú àfi kó ṣe é. ṣe rí wípé ó ṣòro díẹ̀ láti gbọ́ sétí tọ́. bẹ́ẹ̀ sì ni ó ṣòro díẹ̀ láti ṣe o ṣùgbọ́n àwọn àgbà wọ́n jẹ́ kó di mímọ̀ wípé tí ọmọ bá lè tí ìyá alábíamọ tí ọmọ jábọ́ lẹ́yìn rẹ̀ tọ́. tó bá lè ṣe é ọkọ̀ kan kò ní kú mọ́ ọmọbìnrin bẹ́ẹ̀ lórí tó bá jẹ́ pé ọmọbìnrin ni. ó sì jọ ọmọkùnrin ni obìnrin náà ò tún ní kú sí ilé rí náà ni ó sì àdìrẹ kó ṣe àfẹ́ kú àsìfẹ́ wọ̀jọba ọ̀run ọ̀nà ni ò sì pé mẹ́ta yìí. àbí omi tútù yé. omi gbóná ibù elégbò ọ̀sà ṣe kan. ẹ kú kalẹ̀ ẹ farabalẹ̀. à ń bọ̀. ara ò balẹ̀ kó lórí ẹrù àgbà tí ò fara balẹ̀ yóò fara jẹjà. ẹ fara balẹ̀ o. òrèrè láyé òye làgbà o. ẹ kú kalẹ̀ gbogbo olólùfẹ́ ètò àṣà àdáyébá. àkìyí òréré láyé bẹ́ẹ̀ ni òye báyìí ni àwọn àgbà wò torí pé òréré lójú ń wò ojú ọmọ ènìyàn ò lè rí ilé ayé tán. àwọn àgbà wọ́n ní tí ìyá alábíamọ tọmọ jábọ́ lẹ́yìn rẹ̀ láàrin ìjà tó bá ti ṣe eléyìí ọkọ ò ní kú mọ́ ọmọ lórí bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ wípé ọkùnrin ni ọmọ tó jábọ́ aya ò ní kú mọ́ lórí tó bá wá jẹ́ wípé nínú ilé ni ọmọ ti ṣèèṣì jábọ́ lẹ́yìn ìyá alábíamọ nǹkan yìí náà ni ó ṣe o kó má sọ wípé kò ṣe èèyàn ń bẹ̀ o nǹkan báyìí òun náà ni ó ṣe bó ti ṣe lọ́jà náà gẹ́gẹ́ ni ó bí ti ṣe ìwádìí nílé. ètò àṣà àdáyébá kì í ṣe ètò tá a jókòó nínú yàrá tá a mú gègé àti tákàdá tá a ó sì máa kọ nǹkan tí ọpọlọ wa gbé ètò àwọn àgbà ni àwọn àgbà wọ́n sì wà nílé àwọn ni wọ́n ń wí kinní ọ̀hún ó kàn ń jáde lẹ́nu àwa tí ẹ̀ ń gbóhùn rẹ̀ yìí ni ẹ̀yin àgbà tẹ́ ẹ lóhùn ẹ̀yin àgbà tẹ́ ẹ lè dè ẹ̀yin àgbà tẹ́ ẹ ní gbólóhùn ẹ̀yin àgbà tẹ́ ẹ làrùfọ̀ ẹ kú kalẹ̀ níbi yòówù tẹ́ ẹ ti ń gbọ́ wa àrídùnnú bàbá rìn dé mò ń jáyè ẹ ká lọ sí abala oríkì òrílẹ̀ kò jù báwọn lọ bó ṣe rí gẹ́lẹ́ náà lẹ́gbọ̀n ẹ jẹ́ ká lọ sí abala oríkì òrílẹ̀ kú kalẹ̀. mo jáwé iyán mo dárò gbogbo aṣù kan mo ti já pèrègún mo dárò gbogbo aṣù lẹ̀lẹ̀ ìgbà tí mo dáná jù tán mo yá gbọ́nà bàbá tèmi ga àrídùnnú àtọ́lé ọmọ bàbá rìndé lèmi jẹ́ ó wá di ilé ọmọ olówó òdùrú ọmọ aṣòro gbìmọ̀ gbogbo ọmọ òwò òdùrú tí ń bẹ níbẹ̀ mo ní ẹ má ṣàfira ẹ má wá sanwó bàbá tó bí yín lọ́mọ ni ẹ̀yin lọ́mọ olówó òdùrú òwò òdùrú ọmọ aṣòro gbìmọ̀ ewé ọ̀dán balẹ̀ oró kàngó 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 ògbìgbó balẹ̀ oró gbà ọ̀ràn ṣòwò ló ń rè ó jẹ́ ń bá ọ lọ èrò tí ń lọ sówó ẹ̀ ò tiẹ̀ parìndà òwú lẹ̀ ń rè tẹ́ ń rìn wọ́n ń dábírí wọ́n ń kú èmi ọ̀màmàrè èèyàn wọn ọ̀màmàrè èèyàn tó burẹ́ wà nílé òwú gbogbo wọn ni wọ́n dára bí ẹ̀gbin torí béwúrẹ́ wá bá burẹ́ wà ẹbọ náà fi ń ṣe
àgùntàn bọ̀lọ̀jọ̀ ló bá búrẹ́ ẹ̀wà ẹbọ ni wọ́n fi ń ṣe. bó wá sódìdí èèyàn ló bá búrẹ́ ẹ̀wà òrò ní ògbé. torí wòmúwòmù lóró ń ké o. nàmú lóró ń kùn o. àgbà tó bá dún wòmúwòmù ó sọ̀rọ̀ òjàní nílé bàbá tó bí yín lọ́mọ. òwú kì í jà bàbá wọn kì í ránró. àwí mẹ́nu kúrò ní tòwú bàbá wọn tí jẹ́ lábẹ́rìnjọ. ẹ̀yin lọmọ àjírí ọmọ àjíyìn. ẹ̀yin lọmọ ajíbọ̀sìn ọmọ èpè ọjà. ẹ̀yin lọmọ ajíwágboyè ará mẹ́wẹ̀ẹ́wágboyè nílé òwú ọmọ lábẹ́rìnjọ. ọmọ asunkúgbadé nìyín ọmọ àtìrọ̀gboyè. òwú ló kọ́ gbadé o. asunkúgbadé ni bàbá yín jẹ́. ẹ̀yin lọmọ ewé yewé ọmọ egbò yégbò ọmọ àkáyán igi ẹ̀fọ́ kò jọ yánrin ògùnmọ̀ kò jọ tẹ̀tẹ̀. bá a ti mọ là á ṣẹ̀ṣọ́ bí bàbá tiyín ti lówó tó ìní ṣoge mọ olówó òdúrú nìyín. ẹ̀yin lọmọ ajíbọ́sìn ọmọ èpè ọjà. ẹ̀yin lọmọ òtò ń poro lówù. ẹ̀yin lọmọ lágùn àrè. ẹ̀yin lọmọ lágùn àrè. lágùn àrè ló lòwò òdúró o. òwò òdúró ọmọ aṣòro gbìmọ̀. ẹ̀yin lọmọ òdúdú ọmọ ọ̀dẹ̀dẹ̀ ọmọ ajífẹ́pín ṣeré nìyín. ọ̀kọ́làkan tó lóun fẹ́ gbowó là lọ́wọ́ òwú kó tó di lálẹ́ gbẹ̀dẹ̀ lábẹ́ bẹ́ wọn lọ́wọ́. ọmọ olówù kàn sí ilé. ẹ̀yin lọmọ olówù kàn sí òde. ọmọ mọ̀rẹ́yẹ̀wò òsì rókò mọ́rọ́kò tán ẹyẹ mà ti fò lọ. ọmọ ajíbọ́sìn ọmọ olówó òdúró o. òwú òdúró ọmọ aṣòro gbìmọ̀. asunkúngbadé atẹ́wẹ́rẹ́ wá gboyè nílé òwú lábẹ́rìnjọ. ajíbọ́sìn ọmọ òsìn ọ̀yàgàn olówó òdúró o. òwú la kọ́dà o. òwú la kọ́dà o. bẹ́ẹ̀ dòwú ẹ béèrè wo òwú la kọ́dà o. sórí kí orílẹ̀ tí ilẹ̀ yìí fẹ́ kì ẹ máa pè mí àrídùnnú sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 07043163426 lẹ́ẹ̀kan sí 07043163426 ó dàbọ̀ lábala oríkì orílẹ̀. ó tún ti dé òkìlódé ògùn yìí ni ògùn wo ni tilẹ̀kùn lẹ́yìn lógún omi gbàmóge ẹ máa ra mọ́ sweet bitter kó mọ́lẹ̀ okay now ara ríro kẹjẹgbẹ rámọ ni kò béèrè fún ẹyin dídùn kẹjẹgbẹ rámọ ni kò béèrè fún ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe tàbí èyí tó dẹnu kọlẹ̀ jogun omi ni kò béèrè ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe inú kíkan inú dídùn gbàmóge ni ó béèrè fún àtọ̀ sí ọjọ́ tó ti pẹ́ gbàmóge ni ó béèrè fún ìkẹ́ oṣù ségesège gbàmóge ni ó béèrè fún ara kíkan ara dídùn sweet bitter ní kò béèrè orí fífọ́ kẹjẹgbẹ sweet bitter ní kò béèrè ọ̀sà tí kẹjẹgbẹ sweet bitter ní kò béèrè àlèṣègbè ọ̀sẹ̀ bó ti tó kó mọ́lẹ̀ ní kò béèrè fún rálá fẹsọ̀ ló ṣe ewé àtẹ̀kọ́ wọ́n fi pò okay 090272370 tilẹ̀kùn lẹ́yìn ni o jogun omi mara mọ́ kó mọ́lẹ̀ sweet bitter rárá kẹsàn ló ṣe ewé àtẹ̀kọ́ okay now ó ti yá 090249106382237 tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe jogun omi ni kò béèrè sí títà ló lè ṣe
Ramoni kò béèrè fún. Ralac Fashion ló ṣe é, Ralac Fashion ló ṣe é, Ralac Fashion ló ṣe é, Ralac Fashion ló ṣe é. bó ṣe rí òun náà lẹ ti gbọ́hùn ló ṣe jẹ́nu. iléeṣẹ́ Ralac Ventures ló ṣe àgbéjáde ọ̀kan ọ̀jọ̀kan àwọn egbòogi ìbílẹ̀ tó ń ṣe ọmọ ẹ̀dá lóore tó ń sọ ọmọ ẹ̀dá láǹfààní kíní ọ̀hún àwọn tó ń lò ó wọ́n ń ṣàwùdá sí ọba dániwáyé láti ara iléeṣẹ́ Ralac Ventures nítorí wípé orin tá a bá ń kọ àbò olóyè àgò ọ̀gá mi. àrídùnnú bí orin ọ̀hún ò bá dùn ṣé bẹ́ẹ̀ yẹn á fetí ara ẹni gbọ́ àbí nǹkan téèyàn ń ṣe tó jẹ́ pé àtaya àtọmọ àwọn náà wọ́n ń lò ó àbí. tí nǹkan kan bá fẹ́ ra ṣe kínní àwọn aya wọn àwọn ọmọ àwọn náà ó lò ó ṣiṣẹ́ ni wọ́n ń lò ó. téèyàn bá tiẹ̀ lè jẹ séèyàn gbọ́dọ̀ máa fọmọ ẹlòmíì jẹ. tó iléeṣẹ́ Ralac Ventures. àwa gan tá à ń polówó rẹ̀ a lè fi ṣe. àbí tilẹ̀kùn lẹ́yìn ló ń lò ní àdéhùn. tilẹ̀kùn lẹ́yìn ni ẹ̀gbọ́n tọ́mọ olú ni pé ìyá tára yín ọ̀bá lè mọ́ ẹ máa bọ̀ tọ́mọ olú ní lò fún ni níwọ̀n àbújọ kàwíkàwí. kílẹ̀ tún. wọ́n tún ní bọ̀dá tára wọ́n lò yín fún ọ̀bá ní lè àbújọ mọ́ ẹ kàwíkàwí. máa bọ̀. kí ni ẹ tún sọ pé wọ́n wí ìhun ìgbọ́. pé wọ́n à ń pé bọ̀dá tára yín ọ̀bá lè mọ́ ẹ máa bọ̀ ọmọ olú bẹ́ẹ̀ òun ní ti pé ìyá tára tọkọ yín ọ̀bá lè ṣe ẹ máa bọ̀ ní ti bújọ kàwíkàwí ń bí. Ralac Ventures iléeṣẹ́ ó dá wa lójú ni. ọ̀kan ọ̀jọ̀kan àwọn egbòogi ìbílẹ̀ tó ń jáde ní iléeṣẹ́ Ralac Ventures ó gbé yẹ̀fẹ́gbẹ́ bẹ́ẹ̀ ló gbà wó bọ̀. wọ́n gbà wó wá o. ìyẹn ni wípé àwọn ará ìlú tí wọ́n ń lò ó wọ́n mọ̀ yípo ń ṣiṣẹ́. iṣẹ́ ni o. ẹ̀yin ènìyàn mi tí ò bá ṣiṣẹ́ bàbá olóyè àgò ọ̀gá mi. àìfi gbogbo ẹnu sọ̀rọ̀ lórí ẹ̀rọ agbágbé Bẹ́ẹ̀ni. ṣùgbọ́n àwọn àgbà ó sọ wípé ẹ̀kan ni ataniṣekínní ní tan àtẹnìkan atẹniṣekínní mọ̀. ó ti yé yín ó ti yé gbogbo ìyẹn. tó o bá sọ wípé ọgbọ́n orí tàn lákọ̀ọ́kọ́ tí ó tàn àtẹnìkejì ni orí lọ so e yóò tún gbà lẹ́ẹ̀kejì. ẹ mọ̀ pé ẹni ó ṣe kinní tó jẹ́ lábàrá tọ́ tó bá dọ̀la ṣé yóò tán á rí bẹ́ẹ̀ wò. nǹkan tá à ń sọ náà ni wípé tó bá jẹ́ pé irọ́ àti júùjú ni wọ́n fi ń bo àwọn èèyàn lójú ní iléeṣẹ́ Ralac Ventures àwọn èèyàn ó ti járọ̀ wọn. àṣírí irú ètí ẹ pẹ́ tú. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ń lọ àwọn náà ni wọ́n tún ń sọ fẹ́lòmíì. bẹ́ẹ̀ni. sweet bitter ó ń ṣiṣẹ́ nǹkan tẹ́ bá lò ó pẹ̀lú sweet bitter òun ni ó sọ iṣẹ́ tí ó ṣe. bẹ́ẹ̀ni. ṣé kí obìnrin kó máa ní oríṣiríṣi ìdojúkọ tó bá fẹ́ ṣe nǹkan àládà rẹ̀ lóṣooṣù ṣe náà ní káwí ni. iṣẹ́ sweet bitter lónìí ni. sweet bitter tẹ́ ẹ bá lo sweet bitter pẹ̀lú ọsàn òrombó gbogbo àwọn gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ èyí tó ń ṣe ìdíwọ́ àti ìdènà fún ọlọ́mọbìnrin gẹ́tọ̀ gbamoge òun náà ó tún dúró déédéé iṣẹ́ òun náà ó tún ta lẹ́nu get up well sweet bitter òun náà tún bẹ́ẹ̀ òun náà gbẹ̀yìn. àwọn tún wáá fi ọgbọ́n ìgbàlódé wọ́n tún fi kún tiwọn gbogbo bí àwọn èèyàn ó ṣe lò wọ́n ti kọ́ sí ara rẹ̀ wọ́n ti kọ́ sí o. ẹ wá wo owó rẹ̀ ò sì gún pa. àbẹ̀rù lọ́hùn. àwọn ènìyàn tí wọ́n fẹ́ jẹ́ alágbàtà kẹ̀tíkẹ̀tí ni wọ́n ń lọ sí iléeṣẹ́ Ralac Ventures eléyìí gan ni iléeṣẹ́ wọn fi ń tẹ̀síwájú torí wípé wọn ò fa ọwọ́ nǹkan tí wọ́n fi ń ṣe gbòógì yìí wọn ò fa ọwọ́ rẹ̀ kù àwọn àgbọ̀ sọ wípé okùn ọ̀dínwó kí n dígùn kí n dígùn ni àwọn ò dígùn lọ́dọ̀ tiwọn wọ́n tún wá mú owó rẹ̀ wọ́n mú wálẹ̀ láti jẹ́ kó rọ̀jú àkọmọ̀nà iléeṣẹ́ Ralac Ventures òun ni ìgbà ìgbádùn ọmọnìyàn ló jẹ wọ́n lógún ẹ̀yin olùgbọ́ wa tó ń gbọ́ wa ẹ̀yin ìlú Àgọ́ Àrẹ àti agbègbè rẹ̀ Alhaji Àbọ̀lọ́rẹ́ wọ́n ti wà ní ìlú Àgọ́ Àrẹ báyìí lọ́wọ́lọ́wọ́ yìí lówùúrọ̀ ọ̀la ẹ yọjú sí iléeṣẹ́ wọn tó wà ní ìlú Àgọ́ Àrẹ ẹ kú kalẹ̀. oògùn kan tún ti dé. ẹ̀yin ènìyàn wa ní ìlú Àgọ́ Àrẹ àti agbègbè rẹ̀ ní òwúrọ̀ ọ̀la láago 8:30 Alhaji ó ti máa dá àwọn èèyàn lóhùn máṣíìnì òyìnbó tó ń bẹ ní iléeṣẹ́ Ralac Ventures tó jẹ́ wípé ó ń ṣàyẹ̀wò ara lóríṣiríṣi
ẹ̀yin náà ẹ yọjú sí iléeṣẹ́ wọn aláràtúntà lẹ́yìn fẹ́ jẹ́ ẹ fẹ́ béèrè kan tàbí èkejì ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wọn rèé o àwọn náà ni wọ́n ó gbé kò sígbà tẹ́ ẹ pè wọ́n kódà bí wọ́n ń tilẹ̀kùn lọ́wọ́ wọ́n ti lẹ́yìn wọn ò ṣe. wọ́n rọra sinmi díẹ̀ náà wọ́n ó sì gba ìpè obìnrin pẹ̀lú owó kílẹ̀ ń fobìnrin pè ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ pè wọ́n sí ẹ mú fóònù ẹ mú gègé àti tákàdá ẹ máa kọ́lẹ̀ 090 27 24 91 06 090 27 24 91 06 tàbí 090 63 82 23 70 090 63 82 23 70 òun ni ó já sí iléeṣẹ́ Ralac Ventures ẹ̀yin náà ẹ bá wọn dòwò pọ̀ èrè gọbọi ló wà lórí rẹ̀ àwọn èéfi ayé ni èèyàn lára bẹ́ẹ̀ ni o nǹkan tí wọn ò bá mọ̀ nípa rẹ̀ wọn èé sọ yí pé àwọn mọ̀ ọ́n pínrín wọn èé yẹsẹ́ wò nílé iṣẹ́ wọn o ẹ mú mi wá ẹ mẹ́ja wá ẹ lọ gbé kinní kan sóríta ẹ lọ rọ aṣọ funfun mọ́dì Ralac Ventures ṣe bẹ́ẹ̀ o kò sí bẹ́ẹ̀ nílé iṣẹ́ wọn o èwògùn lẹ́jẹ̀ wọ́n ti fi ọgbọ́n ìgbàlódé pọ́n sínú ike kékeré ike ńlá èyí tó wà nínú ògò èyí tó lóríṣiríṣi ni wọ́n ti ṣe eléyìí gangan ni wọ́n gbájúmọ́ nílé iṣẹ́ Ralac Ventures fún ìbéèrè àti àlàyé lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ni ká ẹ pè wọ́n sí 090 27 24 91 06 090 27 24 91 06 tàbí 090 63 82 23 70 090 63 82 23 70 ọ̀dọ̀ wọn ló já sí. ẹ jẹ́ kárí ilé là ń lọ àgbẹ̀ kan òrokòrokò kó gbàgbé ilé o. ẹ jẹ́ kárí ilé là ń lọ. a ti ń di gbẹ́dàgbọ̀n lórí gbogbo ètò tí n bá ṣe tẹ́ ẹ bá ti gbọ́ tí ìlú yìí ń dún bó ṣe ń dún yìí ilé ti yá. àgbẹ̀ kan òrokòrokò kó gbàgbé ilé o. a kí gbogbo ojú tó wò wá lójú òpó ayélujára sí FM Òkèhù ẹ kárí láì. ọmọ dúdú. ẹ̀yin tẹ́ ẹ ti wò mí lójú òpó ayélujára Bẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ ẹ ṣeun púpọ̀. ẹ jẹ́ kárí oyè bámijì Abíọ́dún ẹ ṣé o Jonathan Moshood báyìí labú ẹ ṣé o. ẹ jẹ́ ká. fún ìkéde ìpolówó ọjà ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ fẹ́ polówó ọjà lórí ètò àṣà àdáyébá ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ló já sọ́dọ̀ mi 080 37 48 89 05 080 37 48 89 05 tàbí 081 20 77 79 56 ẹ̀dágbére ká mọ̀ rẹ́lẹ́. tọ́ ìlọ́yà oníbodè àpò máa ń tún wọlé wa lálọ́ yìí àtẹ́nìsàn àsunrun kojú ọlọ́run má jẹ́ ọ̀ṣẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa ilé yánu ìpàdé wa ó di ọjọ́ mẹ́jọ. bọ́kọ̀ bá ròkun rọ̀ṣà yóò forí sílẹ̀ èbúté ni ẹ wo èmi àrídùn ọmọ bá rìn dé mò ń dágbére fún eléré ètò àṣà àdáyébá yìí pé ó dàárọ̀ oorun ayọ̀ la ó sùn. Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ lórúkọ mi mò ń dágbére lórí ètò àṣà àdáyébá fún talẹ́ òní wípé níbi orí mi ò ti là ẹlẹ́dàá mi ò máa ṣáì gbẹmí débẹ̀ dandan ìpàdé wa yóò tún di ọjọ́ mẹ́jọ lórí àkọ́tún ètò àṣà àdáyébá àwọn àyè wọ̀nyí lẹ́ẹ̀tì rí nǹkan tó ń jáde ní iléeṣẹ́ Ralac Ventures ó dàárọ̀ o. ní báyìí àwọn àyè wọ̀nyí lẹ́yìn tí máa rí ọ̀kan ọ̀jọ̀kan àwọn egbòogi tó ń jáde ní iléeṣẹ́ Ralac Ventures gbogbo ẹ̀yin ènìyàn wa ní